Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Talent continue. Lára part talent continue discover from am to para talent discover yẹn. En tó discover ẹ wà nbe báyìí. Iṣẹ́ la máa gbé. So ó lọ sí ilé ke o ra go Moricas ló lọ. Ó wá sọ fún mi pé òun rí pé tó má ti sọ nǹkan máa sáré grab ẹ. Pé memory mi wà magnetic. Wọ́n ní wọ́n ní kídé tó sọ bẹ́ẹ̀. Ó ní òun fẹ́ ká ṣiṣẹ́ kan, ó dẹ̀ ti study bóyá ó máa lè lómi tẹ́lẹ̀ wọ́n padà rí pé mi mo lè ṣe. Ó ní ṣe mo lọ sí ilé ke mo ní mo lọ díẹ̀ o. Wá yọ ní mi fi lọ́mọ. Àfáà náà mi then àfáà náà kọ́ ló ń fọ́nù kẹ́ ṣe àwọn tó bá ti stubborn lè kéwú báyìí kò sí tó fẹ́ falangba ṣe wọn ní ká ló máa palangba pupa wọn lọ pa kò sí tó fẹ́ fi ṣe kò fẹ́ dà á láwọn kò sí tó máa dà á láwọn tọ́ba tó kò dé wọn lọ dànù wọn ṣe kò fẹ́ lò wọn lófin kankan wọn lọ dànù kò bá dà á láwọn pé ìwọ tó dalẹ̀ kéwú làwọn máa dà á láwọn ni so bí ìdààmú lè kéwú ni kò jẹ́ ń gbà náà but pẹ̀lú ẹ̀ àfa fẹ́ràn mi kan torí pé tó bá ti kọ́ mi ní kan báyìí kan máa stick ni most things tó kọ́ mi ní secondary school ṣì wà lórí mi so púpọ̀ nǹkan ni mo mọ̀ torí pàtí mo wà secondary school sí mo ṣe rántí tó kọ́ annual science báyìí mo ṣe rántí pé mo ṣe rántí àwọn enzymes tó kàtàlẹ̀ sọ oúnjẹ àwọn pepsin tylenol renin mo ṣe rántí ẹ̀ mo ṣe rántí pé tá bá jẹun tó bá pé ibi body bá ṣe convert glucose to glycogen tí glycogen padà ń lo as fatty acid wọn kan yẹn ni mo ṣe wọn so gbogbo nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa rántí wà ní mo lè mọ kéwù yẹn wà ń kọ́ mi mo ń ka studio náà ṣe mo ti gba àṣọ orí jọ ẹnu náà rékọdẹ ọ̀rẹ́ wa ní ṣe wá pé mi kí wọ́n ká kéwù yẹn mo lè má rí kàdára wọn. ó jẹ́ pé gbogbo sórí nìkan pronunciation ẹ̀ lágbára gan-an pé kéwù bẹ́ẹ̀ ni tó bá fẹ́ pé orí ò lè pòrí pé mi lẹ́ẹ̀kan lè mi gbé lẹ́nu tí ẹni mo rékọdẹ straight tó bá ti pè fún mi ẹ̀kan náà ni. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.